Ẹ kúlé o. Ẹ káàbọ̀ olùkọ́. Ẹ kú àtàárọ̀ ẹ̀yin ọmọdé. Ṣé dáadáa ni? A dúpẹ́. Ẹ̀yin ọmọdé, ojú yín mà kọ́rẹ́ lọ́wọ́ kẹ̀. Ṣé ẹ ti jẹun? Rárá, a ti jẹun. Èyí ò dáa o. Orí ìyá mi o. Ṣé ebi ń pa yín ni? Bẹ́ẹ̀ ni, ebi ń pa wá. Ebi ò dáa lára o. Ebi a máa mú ènìyàn kan jọ ènìyàn méjì lójú ẹni. Àwọn àgbà bọ̀ wọ́n ní ebi ń pa mí kò ṣeé fi ìfẹ́ sọ. Ebi a máa pa àgbàlagbà a sì máa pa ọmọdé pẹ̀lú. Ebi a máa pani lówùúrọ̀, a máa pani lọ́sàn-án, a sì máa pani lálẹ́. Tó bá rí bẹ́ẹ̀, n ó kọ́ yín ní orin nípa ebi. Ṣé ẹ ti ṣe tán? Bẹ́ẹ̀ ni, a ti ṣe tán. Orin nípa ebi náà lọ báyìí wípé ebi ń pa mí. Ebi ń pa mí. Ebi ń pa mí. Ebi ń pa mí. Mo gbéṣu léná. Mo gbéṣu léná. Mo gbéṣu léná. Mo gbéṣu léná. Òǹgbẹ ń gbẹ mí. Òǹgbẹ ń gbẹ mí. Òǹgbẹ ń gbẹ mí. Òǹgbẹ ń gbẹ mí. Mo gbá kèródò. Mo bá kèródò. Mo gbá kèródò. Mo bá kèródò. Kí n tó délé. Kí n tó délé. Kí n tó délé. Kí n tó délé. Ẹran fiṣu jẹ. Ẹran fiṣu jẹ. Ẹran fiṣu jẹ. Ẹran fiṣu jẹ. Kí ni wọ́n wá jẹ? 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 Ẹ jẹ́ kí a tún orin náà kọ. Ebi ń pa mí. Ebi ń pa mí. Mo gbéṣu léná. Mo gbéṣu léná. Òǹgbẹ ń gbẹ mí. Òǹgbẹ ń gbẹ mí. Mo gbá kèródò. Mo bá kèródò. Kí n tó délé. Kí n tó délé. Ẹran fiṣu jẹ. Ẹran fiṣu jẹ. Kí ni wọ́n wá jẹ? 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 Ẹ̀yin ọmọdé, ó yá ẹ jẹ́ kí a jọ kọ papọ̀. Ení, èjì, ẹ̀ta. Ebi ń pa mí, mo gbéṣu léná. Òǹgbẹ ń gbẹ mí, mo gbá kèródò. Kí n tó délé, ẹran fiṣu jẹ. Kí ni wọ́n wá jẹ? Kí ni wọ́n wá jẹ? Lẹ́ẹ̀kan sí i. Ebi ń pa mí, mo gbéṣu léná. Òǹgbẹ ń gbẹ mí, mo gbá kèródò. Kí n tó délé, ẹran fiṣu jẹ. Kí ni wọ́n wá jẹ? Kí ni wọ́n wá jẹ? Ẹ̀yin ọmọdé, ẹ kú iṣẹ́ takuntakun. Mo lérò wípé ẹ ti kọ́ orin yìí nípa ebi.
ebi ò ní pa wá o. Àmín. Títí di ìgbà mìíràn tí a ó tún máa pàdé lórí ilé ẹ̀kọ́ èdè Yorùbá Rẹwà. Ó dàbọ̀ o. Ó dàbọ̀. Ẹ̀yin ọmọdé, ẹ má gbàgbé láti tẹ ìlànà pupa tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí tí wọ́n ń pè ní subscribe button. Ẹ tún lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára Facebook, Instagram àti Twitter. Ó dìgbà kan náà o.